Ẹkùn wá kùn tá a bá ní Odùduwà nation ọmọ àlè ló máa sọ pé bàbá òun ò jẹ́ bákan, ìdílé òun ò jẹ́ bákan, ìran òun ò jẹ́ bákan. Gbogbo èèyàn ló máa ń gbàdúrà kó dá dúró. Tó bá bí ọmọ gan tó bá ti ń dàgbà jù wàá ní kó lọ dá dúró, wàá ní kó lọ fẹ́yàwó, wàá ní kó kúrò nínú ilé ẹ. Ṣé o kí ló dé tí Yorùbá ò lè fi dá dúró? Kí ló dé tí Ìgbò lè fi dá dúró? Kí ló dé tí Haúsá lè fi dá dúró? Ara ń tà sọ pé kí Odùduwà wà ní Odùduwà ò lè sí pé kí Odùduwà wà ká máa ní ọmọ kan ò ní gbọ́ Yorùbá. Yàtọ̀ ó gbọ́dọ̀ gbọ́ Yorùbá. Bọ́tí àwa bí mẹ́ta mẹ́rin márùn ti parapọ̀ Ìgbò Haúsá Yorùbá. So a ní fẹ́ gbọ́ Yorùbá, a ní fẹ́ gbọ́ Ìgbò, a ní fẹ́ gbọ́ Haúsá. Nítorí pé òyìnbó yẹn ló pa gbogbo wa pọ̀ la fi ń communicate láàrin ara wa. So báwo ṣe fẹ́ kí Yorùbá dìde, báwo ṣe fẹ́ kí Ìgbò dìde, báwo ṣe fẹ́ kí Haúsá dìde. Nígbà tó pé òyìnbó là ń sọ, òyìnbó Haúsá àti Ìgbò àti Yorùbá là ń jọ sọ, kò sí èdè kan pàtó tá lè jọ sọ. So òyìnbó là ń gbéga, àgbèlú wa ga, Ìgbò gbèlú ẹ̀ ga, Yorùbá ò gbèlú ẹ̀ ga, Haúsá ò gbèlú ẹ̀ wọn ga. Germany èdè Germany náà ń sọ, Britain èdè Britain náà ń sọ, Russia èdè Russia náà ń sọ, Jew that is Israel èdè Israel náà ń sọ, Chinese èdè Chinese náà ń sọ. So báwo la máa fẹ́ àsọ èdè Yorùbá? Báwo la máa sọ pé o sọ̀rọ̀ kan oníṣẹ́ Yorùbá lè dá dúró? Ó ní iye tí Awólọ́wọ̀ nígbà tó wọ́n pín Nàìjíríà sí ọ̀nà mẹ́ta, west, north, east. West yìí ó ní iye ohun tí Awólọ́wọ̀ ṣe pẹ̀lú owó west. Ó tún yá federal government. So tí Yorùbá bá dá dúró àlàáfíà ni. Àwọn kan sọ wípé Yorùbá ti wọ Haúsá, Haúsá ti wọ Yorùbá ti wọ ara wa. Tabadado èèyàn mi pé ká lé Haúsá lọ, èèyàn mi pé ká lé Ìgbò lọ, èèyàn mi pé kí Haúsá náà lé Yorùbá. Gbogbo nǹkan tá ní nílùú wọn á wà nílùú wọn, èyí tá ní níbí á wà níbí, èyí tó nílẹ̀ Ìgbò á wà nílẹ̀ Ìgbò. Passport ló máa fún wa. Ní Ghana lónìí mo mọ ọmọ Nàìjíríà tó wà ní Ghana tó di billionaire Ghana, ẹrù ẹ̀ Ghana kò lè kó tán. Àwọn ọmọ Nàìjíríà wà ní Africos, ọmọ Nàìjíríà wà ní Cameroon, ọmọ Nàìjíríà wà ní Egypt, ọmọ Nàìjíríà wà ní America, ẹrù wọn gan wọn lè kó tán. Ṣùgbọ́n visa wà láàárín, oníkálukú á ṣe ìjọba ẹ̀. Ṣé kò sí ọgbọ́n náà? Wọ́n ní ó yẹ kí Yorùbá jẹ president, ṣé Ọbásanjọ́ jẹ president ni? Ọbásanjọ́ rí ìlú lẹ́ẹ̀mejì, ó jẹ president. So wọ́n ní ẹnìkan ohun tó jẹ́ kókó tó lè mú wa ṣoríire nílẹ̀ Yorùbá, nílẹ̀ Ìgbò, nílẹ̀ Haúsá, oníbẹ̀tà bá dá dúró fún àwa. Àwa lè má bára wa ṣe òwò papọ̀. Àìmú tí Haúsá ò ní a ó fún, mú tí Yorùbá ò ní Haúsá fún wa, mú tí Ìgbò ní a fún. Bá ṣe ń ṣe ní Kútọ́nù nìyẹn, bá ṣe ń ṣe ní Benin Republic nìyẹn, bá ṣe ń ṣe ní Cameroon nìyẹn. Ṣùgbọ́n wọ́n sọ pé a ti wà papọ̀, wàhálà yà máa ṣẹlẹ̀ ní gbogbo ìgbà. Wo lọ́wọ́ náírà 100 naira tí Awólọ́wọ̀ wà, wàá rí 2014 ó pé 100 years lọ́wọ́ ń bẹ̀. So Awólọ́wọ̀ ti sáìn ẹ̀ pé wọ́n ti pé 100 years ká yapa. Láti gbà tó ti pé 100 years bí ọdún méje sí ni wàhálà ti bẹ̀rẹ̀ ní Nàìjíríà. Wàhálà lóòótọ́ wàhálà wà tẹ́tẹ́lẹ̀ ẹ̀bùn tó tún wá rápẹ̀ tó tún wá pọ̀ sí ìpànìyàn, ìtẹ̀jẹ̀sílẹ̀. Ọjọ́ ìrẹsẹ̀ ń gbọ́ pé Fúlàní ó ń rèpà àwọn èèyàn. Gbogbo ẹ̀ ti kọjá ọdún mẹ́ta bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tí 100 years yẹn ti parí báyìí,
wàhálà ti bẹ̀rẹ̀ ẹ lọ wo for 7 good years tí 100 years ti parí wàhálà ti wà káàkiri ìrọ̀rùn ò sí nílùú ìmọ̀ o tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́ ẹ̀ bá lè fẹ́ ogun òní pé ká jókòó sí round table kóníkálukú kan separate ká wá jẹ́ ọ̀rẹ́ ara wa mo di nǹkan mi mú wọ́n di tiẹ̀ mú wọ́n di tiẹ̀ mú but ọ̀rẹ́ ni wá visa pawápọ̀ ẹ rí i pé ilẹ̀ Yorùbá develop ilẹ̀ Haúsá develop ilẹ̀ Ìgbò gan develop kì í ṣe ìjà ẹ tó bá jà olórí tó bá jà ọ̀lẹ ni ó ti mọ̀ pé ìlú wọn ọ̀lẹ ni ìlú wọn kì í ṣe ìjà èdè wa ṣe kan náà we are not the same. Jésù ni mo wá nítorí àwọn àgùntàn Ísírẹ́lì tó sọnù Bíbélì ló sọ bẹ́ẹ̀ nígbà tó sọ fún arábìnrin yẹn pé ajá ò lè máa jẹ pẹ̀lú ọmọ onílé obìnrin yẹn ní ọba èyí tó bá bọ́ látòrí tébù ajá náà lè jẹ Jésù ní pé mo wá nítorí àgùntàn Ísírẹ́lì tó sọnù so ìwọ tó bá jẹ́ Yorùbá tó bá wá torí Yorùbá ọmọ àlè Yorùbá ni ẹ́ yíyan mi pé kájà yíyan mi pé wo Buhari Abacha Jonathan IPB Ọbásanjọ́ kì í ṣe pé wọ́n ṣèjọba dáadáa wọ́n ṣe dáadáa ṣùgbọ́n à ń ṣe ìkan náà bí Jonathan bá mú ọmọ ìlú ẹ̀ sí wàhálà ni tọ́básanjọ́ náà bá kó àwọn ọmọ ìlú ẹ̀ sí ogun ni tí Buhari náà bá kó àwọn ọmọ ìlú ẹ̀ sí ogun ni à ń ṣe kan náà àwọn òyìnbó yẹn náà kàn mú nation ìlú country mẹ́ta wọ́n pa wọ́n pọ̀ by force by fire ìdí ẹ̀ náà fi ronú wípé tó bá di ọdẹ yẹn sí wáyé bàbára mu ẹ̀ separate wọ́n ronú yẹn ni wọ́n ti predict ẹ̀ tipẹ́tipẹ́ l'Amẹ́ríkà pé ìlú ni máa pín 2015 wọ́n ti predict ẹ̀ ṣùgbọ́n torí pé Yorùbá dára Haúsá náà dára Ìgbò dára a ní ìfẹ́ ìyẹn la fi pín ṣùgbọ́n tá a bá ń ba lọ báyìí ogun máa ṣẹlẹ̀ tá a bá fẹ́ ṣe dáadáa gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run kí a jókòó sí round table kí west lọ kí north lọ kí east lọ ká wá máa bẹ̀ sí ranra wa lọ́wọ́ mo tí north ò bá ní tí west bá ní kó fún north ohun tí east ò ní tí west bá ní kó fún east ohun tí west ò bá ní káwọn east fún west kí north fún west ìgbà yẹn kò ní sógun ìlú á dára wọ́n ti mọ̀ pé Odùduwà nation brother wọn ni àwọn náà ti mọ̀ wípé Biafra nation brother wọn ni àwọn náà ti mọ̀ pé north nation Arewa brother wọn ni wàá rí gbogbo àtúbàtúṣe gbogbo táwọn kan sọ a gbọ́dọ̀ pín a lè pín àti fọmọ ara wa àti à ń fọmọ Amẹ́ríkà yìí tí à ń fọmọ Ìgbò tí à ń fọmọ Amẹ́ríkà tí à ń fọmọ Indian wọn lẹ́gbọ́n tó fẹ́ Indian mo ní àwọn tó kọ́lé sí Indian so ẹni tó kọ́lé sílẹ̀ Ìgbò kò ní ìdìpẹ́ kán ilé kí Ìgbò fọ́ ilé wọn àbí kán pa wọ́n ẹni tó kọ́lé sílẹ̀ Haúsá kò ní ìdìpẹ́ Haúsá pa wọ́n àbí kó lé wọn àwọn tó kọ́lé sí Èkó kọ́lé sí West kò ní ìdìpẹ́ ká pa wọ́n rárá oníkálukú máa maintain business yẹ ṣùgbọ́n ìjọba àti rúùlù yẹn gangan á jẹ́ pé ẹ̀jẹ̀ ló ń rúùlù ẹ̀jẹ̀ Yorùbá ò lè rí Yorùbá ẹgbẹ́ ẹ̀ kó máa jìyà kó máa wòran tàbí ká máa lọ para wa mọ́ oko Haúsá náà lè máa rí ara wọn kó máa para wọn Ìgbò náà lè máa rí ara wọn kó máa para wọn so my brother tá a bá fẹ́ ṣe dáadáa àṣà Yorùbá yàtọ̀ sí àṣà Haúsá ó yàtọ̀ sí àṣà Ìgbò àwọn obìnrin míì wà ìdílé ọkọ wọn tó bá bímọ wọn gbọ́dọ̀ jẹpo èmi wà wọn gbọ́dọ̀ jiyọ̀ tó bá lè jiyọ̀ náà bá jẹpo wọn àwọn ọmọ ẹ máa ń kú àbí ọmọ ẹ máa ń ráàyè lọ́jọ́ iwájú àwọn kan sọ pé kò rí bẹ́ẹ̀ irọ́ náà àwọn tó sọ ìwọ̀n ọ̀gbọ́n
nítorí pé wọn ò mọ àṣà tó bá mọ àṣà mọ̀ pé àwọn ọmọ tó yọ ọmọ tá ń sìn gbogbo àṣà tí wọn ò ṣe fún wọn kékeré náà fi ń yọ ọmọ ta tó fi dọmọ jákujàku ta yàṣà tó já wo ẹ̀gbọ́n mi kan ó wá láti ìlú wa wọ́n ní òrìṣà kan wà tó máa ń mú wọn ó sá fún òrìṣà yẹn ó lọ gba Jésù inú chọ́ọ̀chì lòrìṣà ti fòlé lórí inú chọ́ọ̀chì ló ti fòlé lórí ó fẹ́ díẹ̀ ló kò bá ya wèrè ìyẹn kọ́ lẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ní inú mi báwo ni mo ṣe kọ ẹ̀yà sí Ọlọ́run mi báwo mo ṣe ń bá Ọlọ́run sọ̀rọ̀ báwo mo ṣe ń ṣe ibi sí báwo mo ṣe ń ṣe rere sí ta ni mo ràn lọ́wọ́ ó bá jẹ́ babaláwo kó jẹ́ olórìṣà mi ò forí balẹ̀ fẹ́nikẹ́ni yàtọ̀ sí Ọlọ́run alààyè kó gbàgbé yòókù tó bá ti forí balẹ̀ fẹ́nikẹ́ni kó gbàgbé yòókù ṣe dáadáa tọ́jú èèyàn má jalè má ṣàgbèrè ní ìwà títọ́ kò sẹ́ẹ̀sì ẹ tí ò ní wọ́n jọba àrùn ṣé Jésù dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ni mo ń béèrè ṣé Catholic ní ṣọ́ọ̀ṣì Jésù ní àbí Methodist àbí sẹ̀lẹ̀ àbí kérúbù àbí bóṣòro àbí omnipotent sọ àwọn là ń dá ṣọ́ọ̀ṣì lẹ̀ káàkiri kì í ṣe redeem àwọn ṣọ́ọ̀ṣì gan àwọn ṣọ́ọ̀ṣì aláṣọ ara tó ń wò yìí tí wọ́n bá jẹ́ winner abẹ́nìkan jẹ́ redeem abẹ́nìkan jẹ́ deeper life ẹni tó jẹ́ deeper life yẹn tí wọ́n bá ti ṣe deeper life tẹ bá ń gbénu ilé kan náà wàhálà ni àdègbéra lónìgbàgbọ́ ó lè máa tó wá wò ó gbogbo àwọn pásítọ̀ tó ń wò mí tó ń sọ̀rọ̀ yìí ṣọ́ọ̀ṣì olè pọ̀ ṣọ́ọ̀ṣì ń pọ̀ sí ìpànìyàn ń pọ̀ sí ṣọ́ọ̀ṣì ń pọ̀ sí bàráwò ń pọ̀ sí ayé àtijọ́ tán bá rí owó nílẹ̀ wọ́n á mú wọ́n á tọ́jú ẹ̀ tán bá kó iṣu sílẹ̀ wọ́n á ti mọ iṣu yẹn wọ́n á kó iṣu márùn-ún wọ́n á lè fi yẹ ẹ lẹ̀ kò tí ì sí ṣọ́ọ̀ṣì ń bá yẹn o kò tí ì sí ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n sí ṣọ́ọ̀ṣì ti pọ̀ ń sìn ìwọ lọ mú owó ẹ fóònù ẹ yìí fi sílẹ̀ títí kó lọ pé mo wà padà wá mu ìwọ kan wá gbé ẹ ṣọ́ọ̀ṣì lè ń pọ̀ sí ṣé bí ṣọ́ọ̀ṣì ṣe wà lẹ́kọ̀ọ́ yìí gbogbo àdúgbò ti kún fún ṣọ́ọ̀ṣì fún mọ́ṣáláṣí kò yẹ kí nǹkan sọnù ká má rí mọ́ pẹ̀lú àwọn àfáà tó máa gbé tẹ̀síbáwò tó máa gbàdúrà pẹ̀lú jàmá lọ́jọ́ jímọ̀ wàá wò wọ́n lọ rẹpẹtẹ tó bá dé Ìbàdàn express road wá lọ wo àwọn ènìyàn rẹpẹtẹ níbẹ̀ rẹpẹtẹ bí omi tó lọ sí church káàkiri jọ Sunday wàá wọ aṣọ sẹ̀lẹ̀ lọ rẹpẹtẹ àjọ bóṣòro lọ rẹpẹtẹ gbogbo ẹ lọ rẹpẹtẹ ṣé ó yẹ kí owó tún bọ́ọ̀lẹ̀ ká má rí jẹ́sọ̀ fún ẹ tí pásítọ̀ kan bá gba olórí pásítọ̀ gan tó bá gbàgbé owó ẹ̀ àwọn ọmọ ọ̀jọ́ á gbé so ìkàlẹ́ sọ pé onígbàgbọ́ gbogbo wọn lọ́kọ̀ fake ni gbogbo wa fake gbogbo apásọ̀ tẹ́lẹ̀ yẹn ńláńlá tẹ́wọ̀ wọ̀ yẹn fake everybody fake just time cause mo jẹ́ mi kọ́ tí mo pè ní ìgbàgbọ́ òun ni pé kò bá jẹ́ aláwọ̀ kò jẹ́ ní ṣègùn kò jẹ́ nígbà kò tí ló kọ́ mi pẹ̀lú gbogbo wọn yẹn má forí balẹ̀ fún ẹnikẹ́ni yàtọ̀ sí Ọlọ́run alààyè nàmbà 1 ní ṣe yẹn ní ìkíní ẹlẹ́ẹ̀kejì jẹ́ kí inú ẹ mọ́ sọ́mọ ẹnìkejì ẹ ràn án lọ́wọ́ tó bá lágbára ẹ ṣe òtítọ́ má ṣàgbèrè ó tán mi ò rí nǹkan kan níbẹ̀ mi ò rí ẹ̀sìn kan kí ni ẹ̀sìn àfi kọ́wó jẹ ní gbogbo pásọ̀ ló ti ní aeroplane tán ṣé tèmi náà bára yẹ aeroplane ṣé mi níra mi ayé ọtí yọ ni tó bá yọ màá rà ṣé gbogbo pásọ̀ ló ti ní plane tán á lè máa sọ pé born again wọ́n á pè é síta wọ́n á ní born again mo máa ti gbogbo gbà ní máa ń sọ mo lè fẹ́ kí mídíà ìkan kan tún gbé síta wọ́n á ní born again ẹ jáde gbogbo ẹ jáde promise pé àmì born again tó ti pààyàn tó ti fowó tó fi pa owó tó gbà níbi tó ti pààyàn ó fi kọ́lé mọ́tò tó gbé wá sí ṣọ́ọ̀ṣì owó tó gbà lọ́yẹ tó pa ẹ ló gbé wá sí ṣọ́ọ̀ṣì ẹ wá ní born again wá jáde ọ̀dà ní born again àti tí ṣọ́ọ̀ṣì parí mọ́tò yẹn gan ló tún gùn lọ sílé
mọ́tò tó jalè ẹ̀yẹn tó fowó jìbìtì lò tó fi owó tó ẹ̀bẹ́zù ní owó ìjọba mọ́tò tó fi rà gbogbo àwọn tó wọ ẹ̀ tó ti lu 419 tó ti lu jìbìtì tó ti gbowó ìjọba owó tó ń gba owó tó ń jí yẹn lọ́ fi kọ́lé owó tó ń jí yẹn lọ́ fi ra mọ́tò àwọn adé church pásọ̀ wa ní pé ìfọ́nà bí ìbọn again come out gbogbo wọn bẹ̀rẹ̀ síta tọ́ba tó yá tán wọ́n tó padà sínú mọ́tò olè tó ń jà yẹn wọ́n padà sínú ilé yẹn ìfọ́nà bí ìbọn again tí wọ́n mọ̀ kó fẹ́ di àtúnbí níwájú Kristi gbogbo tí o fowó jìbìtì rà tó fowó olè rà ìyàwó níyàwó tó gbà dá padà ilé onílé tó gbà dá padà owó tó jìbìtì tó gbà owó tó kó jẹ ní company tó kó jẹ níbi iṣẹ́ tó fi kọ́lé yẹn dá ilé yẹn padà fúnjọba dáwó yẹn padà fúnjọba àwọn tó pa ọmọ ẹ̀ tó pa ìyàwó ẹ̀ lọ jẹ́wọ́ pé wọ́n ló pa wọ́n tó bá fẹ́ pa ẹ̀kọ́ pa tán bá lè pa ẹ̀kọ́ dáríjì ẹ̀ má lè fẹ́ fà lọ sí police station ohun tó ṣe ni wàá jìyà ẹ̀ ìyẹn ni mò ń pè ní born again not born again olúwa òbúrú olúwa òróró àwọn tó pa ìyàwó wọn àbí tó pa ọkọ wọn tó pa bàbá wọn àwọn ọmọ yẹn bóyá wọn lọ sí skul mọ́ wọ́n jẹ ìyà ìyàwó ti di alágbèrè bóyá ẹni tó pa breadwinner wọn bàbá ó já tì ní bàbá àbí ìyá àwọn náà á di ẹni tí ò lọ́mọ mọ́ ìwọ wá ń fowó tó jí ẹ wá lọ fi ń gbádùn ó wá ló di born again ìyá stupid born again olódà so gbogbo tó ń sọ born again is a lie is a fake so ẹ tó bá jẹ fún born again ní church tèmi màá ní tó bá fẹ́ di born again ẹ má ní pé jáde ó bá fẹ́ di born again gbogbo tó jí wà lọ dá padà owó tó kó jẹ wà dá padà ó ti pààyàn rí wà lọ bá wọn tó pa wá sọ fún wọn tó bá máa pa ẹ̀kọ́ pa ẹ tó bá lè ní pa ẹ̀kọ́ fa fún police station ìyẹn lè wá di born again kó wá máa bẹ̀rẹ̀ sí ṣe dáadáa kó má tó kówó jẹ mọ́ kó má ṣe tó tọ́ kó má ṣe tó yẹ ìgbà ló di born again wájú Ọlọ́run ó gbọ́ ọlọ́rọ̀ ó gbọ́ sákẹ́rù agbowóde Jésù ní òní ni máa wọlé òní ni máa wọnú ilé rẹ inú ẹ dùn pé Jésù ti ẹ̀rí òun olólùwà ó ní bí n bá fi èrú gba nǹkan lọ́wọ́ àwọn ènìyàn ó ní máa dá padà nílọ́po 4 ní májẹ̀mú titun ó sọ pé tó bá gba nǹkan pẹ̀lú ọ̀nà èrú dá padà lónìí ìlọ́po 4 tèrètèrè ẹ̀ ìlọ́po 10 dá padà ìgbà náà Jésù lọ sọ pé Lásárù ìgbàlà wọlé tọ̀ ẹ̀ wá nígbà tó sọ pé òun máa dá padà ìgbàlà wọlé tọ̀ ẹ̀ wá kọ́ lọ ka Bíbélì dáadáa so ojú jìbìtì ìyàwó níyàwó ló wà ń lé ọgbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni wọ́n á ní ìyá born again kí ni ó jẹ́ born again fún oní born again ń pa àwọn born again àwọn fọwọ́n náà kó wá síwájú ọgbà lọ́wọ́ wọn wá ní wọ pásítọ̀ o lè kó wá o challenge ẹni ló ti rówó so wọ́n máa fi Bible tó wá jẹ so Odùduwà nation kò ní ìdìjà kò ní ìdìpẹ́ àbínú ìwọ gbogbo àwọn àgbààgbà tí ò gbà yẹn àwọn ọba tí ò gbà àwọn anybody tí ò bá gbà Odùduwà nílò tó wá pẹ́ ọmọ ó bọ̀ wá yé wọn ó bọ̀ wá yé oníkálukú bó ṣe nǹkó pẹ́ tó kò sí ọgbọ́n Odùduwà ti máa lọ ṣùgbọ́n kó máa di pé a ti di ìràlẹ̀ kan tó lọ Ìgbò ti máa lọ Haúsá náà ti máa lọ pé wàhálà ti tó ṣùgbọ́n tó bá tètè fi sùúrù ṣe é sìn ẹ̀mí á sọnù púpọ̀ wọ́n ti máa lọ gbogbo àwọn tó ń jà lórí pé wọ́n ń jà lórí àfẹ́gbàpò tí wọ́n ń jà fún gómìnà tó ń bọ̀ ẹlòmíì tó jẹ́ gómìnà kò tí ì lo táìmù ẹ̀tàn ẹ wá ní kó kúrò ẹlòmíì yáwó fi dìbò ní kò tí ì gbowó ẹ̀tàn ẹ ní ó kúrò kò lẹ́bà support yín náà it's not possible lórí pé kẹ promise àwọn gómìnà tó bá wà ń bẹ̀ tí ó bá di Yorùbá nation Odùduwà nation àyìn gómìnà ẹ máa padà sáyé yín wọ́n promise wọn ẹ̀yin mínísítà ẹ máa padà sáyé yín ìwọ tó ń jà fún president wà padà sáyé ẹ a máa ṣe ìrúbọ yẹn ìrúbọ ni ẹni tó ń jẹun lọ́wọ́ wọ́n á ní kó gbóúnjẹ ẹ lẹ̀ kò possible náà wọ́n ní Akérédolú wọ́n ló sọ wípé òun ò mọ̀ nípa Odùduwà nation báwo ló ṣe fẹ́ mọ̀ ẹ tó ní kéèsì ní kóòtù tó bá sọ tí ó lè ẹ̀rù kó máa wí kéèsì yẹn ni kò lè wí ní ẹ̀ tó ẹ̀ lè ti ẹni lẹ́ni kẹ́ lọ tì pa
ó gbọ́n o Akérédolú gbọ́n o ọgbọ́n wisdom ló fi ṣe tó ń ṣe so ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ láwé pé kí Yorùbá kan sọ pé kí Yorùbá nation má lọ mistake lẹ́ ń ṣe èmi rẹ̀ ní báwọn ṣe mistake yẹn ọmọ Odùduwà ní mí tọkàntọkàn táratára. mo fẹ́ fi mọ́ ọ̀rọ̀ Christianity tí ẹ dárúkọ yìí àwọn èèyàn ti bìlí